Ẹ̀yin èèyàn lè káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹ wà? Gbogbo lè ń kọ́. Ọ̀rọ̀ actress Biola Adebayo ò ní a ní kí a dá sí. Nítorí pé ọ̀rọ̀ actress yìí ó jẹ́ nǹkan tó jẹ́ pé ó kan mí lóminú nígbà tí mo gbọ́ wípé àwọn àti ọkọ wọn wọ́n ti divorce. Ìyàlẹ́nu ló jẹ́ fún mi torí wọ́n jẹ́ èèyàn kan tó jẹ́ pé mo nífẹ̀ẹ́ sí gbogbo nǹkan tí wọ́n ń ṣe fún àwọn èèyàn láti máa ran àwọn èèyàn lọ́wọ́. Oríṣiríṣi àwọn èèyàn ni wọ́n ti gbé program wọn wá tí wọ́n dẹ̀ ń na ọwọ́ sí wọn, tí wọ́n ń pa àwọn èèyàn lẹ́rìn-ín, tí wọ́n múnú àwọn èèyàn dùn. Ẹni tó bá ń ṣe èyí, Ọlọ́run Elédùmarè náà ní láti múnú ẹ̀ dùn. Mo kí actress Biola Adebayo, mo kí wọn pẹ̀lẹ́. Ṣé ẹ rí pé èèyàn ń divorce ọkùnrin kì í ṣe pé nǹkan tó jẹ́ pé ó jẹ́ nǹkan tí èèyàn ò gbọdọ̀ gbọ́. Torí a gbọ́ wípé àwọn èèyàn ní kí ló dé tí wọ́n sọ. Wọ́n ní láti sọ. Torí pé wọn kì í ṣe ọmọ kékeré. I think will be on her late 40s. Wọ́n dẹ̀ ní láti move on pẹ̀lú life wọn. Tí wọn ò bá sọ, tí wọ́n dákẹ́, ẹni tó bá máa fẹ́ wọn kò ní fẹ́ wọn. Ṣé ẹ mọ̀ pé àwọn family wọn náà wọn ò ní máa wò wọ́n báyẹn. Wọ́n bí ju ọmọ ẹyọ kan péré lọ. Ṣùgbọ́n nǹkan tí mo gbọ́, mi ò mọ̀ bóyá lóòótọ́ ni o àbí irọ́ o. But nǹkan tó ń lọ lórí social media tí mo gbọ́ ni pé wọ́n ní nǹkan tí àwọn àti ọkọ wọn fi divorce. Bóyá ẹni yẹn dẹ̀ sọ bẹ́ẹ̀ lórí gist ẹ̀ ni a lè sọ. Wọ́n ní ó dàbí ẹni pé ẹ̀jẹ̀ àwọn àti ọkọ wọn kò bára mu. Ẹ mọ̀ pé ìgbà míì obìnrin lè jẹ́ AS. Ìgbà míì ọkùnrin á jẹ́ AS. Tí wọ́n bá fẹ́ra wọn, wọ́n máa bí SS. Wọ́n lè bí SS. Wọ́n lè bí gbogbo ọmọ wọn kó jẹ́ SS. Wọ́n dẹ̀ wá lè bí àwọn ọmọ kó jẹ́ AS. Ọlọ́run nìkan ló ń ṣe nǹkan fún ẹ̀dá. Kì í ṣe wípé èèyàn mọ nǹkan tó lè bí. Nǹkan tó lọ́run bá fún yàn lèèyàn á gbà. So, wọn ò lè divorce kan má sọ síta. Tí wọn ò bá sọ síta, ẹ̀yin náà lẹ máa padà wá. Lẹ máa wá sọ pé ẹni tó ń dá sọ́rọ̀ ọlọ́rọ̀, àṣọ́wọn àtọkọ ẹ ti kọra wọn sílẹ̀ kò sọ síta. Bẹ́ẹ̀ ṣe máa ṣe show fún wọn. Òun náà ni. Ẹ máa wá fún ẹni yẹn ni. So nǹkan tí wọ́n ń ṣe ó yé wọn. So bí actress Biola Adebayo bó ṣe sọ síta òun ló dà. So that gbogbo ayé á mọ̀ pé àwọn ò fọkọ wọn mọ́. Torí tẹ́ bá rí wọn pẹ̀lú ọkùnrin, kẹ́ má máa gbé wọn wá sórí social media pé ó ń cheat on her husband. Torí ẹ̀ náà fi sọ fún gbogbo ayé wípé kò sí nǹkan kan láàrin àwọn àtọkọ wọn mọ́. Ẹ̀yin èèyàn lé, kí ni a mọ̀ tó fà tí àwọn méjèèjì fi divorce? Yàtọ̀ sí ètí a gbọ́ wípé àwọn èèyàn sọ wípé ẹ̀jẹ̀ wọn ò bára mu. Kí la mọ̀ tó fà tí àwọn méjèèjì fi divorce? Ẹ mọ̀, a sí nínú ilé wọn. A sí nínú ilé wọn. Nǹkan tó bá sọ, òun la lè sọ̀rọ̀ lé lórí. Wọ́n ní láti last year làwọn ti separate. Wọn ò dẹ̀ sọ until this year tán divorce. Àwọn èèyàn wọ́n máa ń rè pé marriage ó jẹ́ nǹkan tó easy. Ẹ jọ̀ọ́, marriage ò easy o. Marriage kò easy. Mo fẹ́ sọ ọ̀rọ̀ yìí nítorí ẹ̀yin tó yẹ pé ẹ ti marry. Ẹ kọ́ ọgbọ́n nínú ọ̀rọ̀ yìí. Ẹ wo iye single mom ta ní Nàìjíríà nísìn. Honestly, tá bá rò àwọn single mom wá ti máa wọ bóyá 80%. Àwọn single mom tó jẹ́ pé wọn ò tiẹ̀ fẹ́ marry mọ́. A lot of àwọn obìnrin wọn ò fẹ́ lọ́kọ mọ́.
tán bá ti divorce wọn fẹ́ marry mọ́ kó tójú wọn ti rí ni. Ayé tá a wà yìí ọkùnrin kan obìnrin márùn-ún ni. Tẹ́ bá rí ọkùnrin tí ò ní girlfriend àbí tí ò níyàwó mi á jẹ́ pé èèyàn Ọlọ́run ni. It's either kó jẹ́ pastor àbí kó jẹ́ èèyàn kan tó yẹ pé kò like obìnrin. Ilé ayé ó ti di rádaràda tó jẹ́ pé ọkùnrin ó máa ní àlè á dẹ̀ máa gba ilé fún wọn, á máa gbalé fún wọn. Ó lè níkan sí Ìbàdàn, ó lè níkan sí Èkó, ó lè níkan sí Port Harcourt, ó lè níkan sí Maiduguri, ó lè níkan sí Ghana. Ó máa dẹ̀ máa gba ilé fún wọn síbẹ̀, á máa ra ilé fún wọn, á dẹ̀ lọ máa bá wọn, á dẹ̀ máa ṣàbíyamọ fún. Ṣé ẹ ti gbọ́ yẹn rí? Ó ń ṣẹlẹ̀ dáadáa. So divorce, marriage àti divorce kò ń ṣe nǹkan tó yẹ pé ó easy. Tí ẹ bá rí obìnrin tó pẹ́ ní ọkọ tó lo 20 years iṣẹ́ ló ṣe, ẹ kan sára sí i. Tẹ́ bá dẹ̀ rí ọkùnrin tí òun àti ìyàwó ẹ̀ ti wà for 20 years, ẹ kan sára sí ọkùnrin náà. Iṣẹ́ ni ọkùnrin náà ṣe. Àwọn ọkùnrin kan wà náà tó yẹ pé wọn ò marry, ìyàwó wọn ò dẹ̀ bímọ. Wọ́n dẹ̀ lọ adopt, wọ́n dẹ̀ tọ́jú àwọn ọmọ yẹn, wọ́n dẹ̀ sọ àwọn ọmọ yẹn dọmọ. Marriage wọn ò dẹ̀ túká. Oríṣiríṣi ló máa ń ṣẹlẹ̀. Ṣùgbọ́n tí actress Biola Adebayo yìí, ẹ jẹ́ kí a kan sára sí wọn o. Ẹ jẹ́ kí a kan sára sí wọn nítorí pé nǹkan tí ojú wọn rí nínú marriage àwọn náà mọ̀. Tí obìnrin bá divorce, oríṣiríṣi ọ̀nà ni obìnrin lè gba divorce. Bóyá inú ẹ̀ ò dùn nínú marriage yẹn, kí ló máa ń múnú obìnrin dùn? Ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló ń múnú obìnrin dùn. Bóyá ọkọ ẹ̀, bóyá kò ní time fún. Bóyá ọkọ ẹ̀, bóyá ó ń kó girlfriend ni. Tó dẹ̀ jẹ́ pé ó ń ṣe hàn sí ìyàwó ẹ̀, tí ìyàwó ẹ̀ dẹ̀ ti ka so many times. Mi ò ní ọkọ bí actress Biola ń ṣe bẹ́ẹ̀ o. Èmi kàn ń sọ àwọn ìrírí ayé tá a ti rí àti àwọn nǹkan tó lè fà á tí obìnrin fi lè ní òun ò fẹ́ ọkọ òun mọ́. Mo mọ̀ pé kì í ṣe pé bóyá actress Abiola yìí bóyá wọ́n abuse wọn nínú marriage wọn. Torí a rí ọkọ wọn pé èèyàn tó jẹ́ pé ó máa jẹ́ èèyàn tó dáa, responsible man. Wọ́n look like one. Ṣùgbọ́n yàtọ̀ sí pé ọkùnrin abuse èèyàn àbí ọkùnrin ò abuse èèyàn, àwa la mọ̀. Àwa obìnrin la mọ̀ nǹkan tó lè múnú wa dùn. Maybe she's not happy. And nǹkan tí inú wọn ò dẹ̀ lè fi dùn, a lè sọ fún yín, a lè mọ̀. Àwọn náà mọ̀ nǹkan tí ò múnú wọn dùn tó fi láwọn fẹ́ kọ́kọ́ wọn. So ṣùgbọ́n èmi like bọ́n ṣe announce yẹn. So that ẹ máa mọ̀ pé wọn ò marry o. Torí tẹ́ bá rí wọn pẹ̀lú ọkùnrin míì tó bá fẹ́ move on. Wọ́n sì kéré. Wọ́n ní ẹ̀tọ́ láti fẹ́ ọkùnrin míì. Ẹ mọ̀ bóyá ọkọ wọn gan ti fẹ́ ìyàwó mi láti last year. Bóyá obìnrin míì gan ti lóyún fọ́kọ wọn, ẹ lè sọ. So ẹ̀yin èèyàn lé, marriage ò ń ṣe nǹkan tó easy. Oríṣiríṣi nǹkan ni obìnrin máa ń rí nínú marriage. Mo ti rí ọkùnrin kan rí tó jẹ́ pé ó máa ń abuse ìyàwó ẹ̀. Nǹkan tó dẹ̀ fi abuse ìyàwó ẹ̀, ó máa lu ìyàwó ẹ̀. Kò dẹ̀ ní fún lówó oúnjẹ. Ìyàwó ẹ̀ gan bímọ. Ọjọ́ tí ìyàwó ẹ̀ bímọ, ọjọ́ kejì ó sì lu ìyàwó ẹ̀. Wọ́n ní láti gbé ìyàwó ẹ̀ lọ sí hospital ní tẹ́jẹ̀ ń dà lára ẹ̀. Mo ti rí rí. Oríṣiríṣi ni a ti rí rí. Ẹ̀yin èèyàn lé. So abuse nínú marriage ó lágbára. Wípé obìnrin ò wà happy, kò ní láti force ara rẹ̀ sí inú marriage yẹn kó wá kú síbẹ̀. Tó bá jẹ́ pé òun gbọ́ mi, tọkọ ẹ̀ ń abuse ẹ, ó ní láti jáde
kó divorce. Tó o bá dúró, tó o dá dúró, ọkùnrin míì tó máa appreciate afẹ́ ẹ. Ẹ má fi tipátipá fẹ́ ọkùnrin tó ń abuse yín toró lè pa yín. Ẹ wo one of the actress kan, ó dàbí ẹni pé singer ni tó kú bóyá last year. Ṣé bá ọkọ ẹ̀ ń lù ni? Ọkọ tó ń lu obìnrin, ó lè ti obìnrin yẹn kó jẹ́ pé orí tóbìnrin yẹn máa fi gbálẹ̀ báyìí. Nǹkan tí ó máa ṣekú pa nìyẹn. Àlùkí dẹ̀ wà tọkùnrin á ti lu obìnrin, ó lu obìnrin, tá ti lù so many times tó jẹ́ pé tó bá yá ó máa kú ni. Because gbogbo àǹfààní tó wà ní àgọ́ ara egungun gbogbo ẹ̀ ló ti máa bàjẹ́ pẹ̀lú lílù. Tẹ́ bá wà in abused marriage, ẹ tètè divorce, kẹ́ sá kúrò ńbẹ̀ o. Kẹ́ má jẹ́ kọ́kùnrin yẹn pa yín. Bẹ́ẹ̀ náà dẹ̀ ni a tún rí àwọn obìnrin míì tán abuse ọkùnrin. Oríṣiríṣi ni. Obìnrin míì ń lu ọkọ ẹ̀. Yes, because ọkọ yẹn kò lówó, obìnrin yẹn ló ń bọ̀. Ó máa lu ọkọ ẹ̀, ó máa gbá létí, ó máa gbá nímú. A máa fóúnjẹ gún lẹ́nu. Ṣé gbogbo ẹgbẹ́ ṣán ń jókòó sílé ni? Ṣé wọ́n ti ń ṣiṣẹ́? Wọn ò wá ṣẹ́ṣe. Dìde kó lọ ṣiṣẹ́. Ìwọ ọ̀lẹ ọkùnrin, ọ̀rọ̀ lójoojúmọ́ ló máa sọ sọ́kùnrin yẹn. Tọ́kọ Ọlọ́run máa wá bless ọkùnrin yẹn. A wá máa regret. Obìnrin abuse ọkùnrin dáadáa. Gbogbo ẹ̀ wọnú ara wọn ni. So ẹ má blame actress Biola. Àwọn náà mọ nǹkan tán rí. Wọ́n ní láti máa sọ gbogbo ìtàn ìgbésí ayé wọn lórí social media fún wa. Ṣókí tó ń sọ yìí, àwa mọ nǹkan tó lè fà á. Wọ́n fẹ́ happiness, wọ́n fẹ́ ìfọ̀kànbalẹ̀, wọ́n dẹ̀ fẹ́ future fọmọ wọn. Ọlọ́run Elédùmarè á dẹ̀ fún wọn ní ọkọ alálùbáríkà tó máa appreciate wọn, tó máa respect wọn ní agbára Ọlọ́run. Ẹ̀yin èèyàn lé, ẹ jọ̀ọ́ ẹ má blame actress Biola torí a rí táwọn èèyàn kan blame wọn wípé kí wọ́n bá máa announce o, why tí wọ́n ní announce? Tí wọ́n bá announce wàhálà ló tún máa dì. Because tẹ́ bá rí wọn pẹ̀lú ẹlòmíì, ẹ̀yin náà lè máa sọ kiri pé ó ti ń ṣe àgbèrè. Ẹ bá máa ya picture ẹni ẹlẹ́ni, ẹ máa gbé wá sórí social media. Kò jẹ́ bó ṣe jẹ́, Ọlọ́run á wà pẹ̀lú ọkọ wọn náà níbi tó bá wà. Mo feel pé separation yìí, àlàáfíà, ìdùnnú, ayọ̀ ló máa mú wá fáwọn méjèèjì. Mo kí wọn o. Wọ́n kú iṣẹ́ takuntakun tó ń ṣe. Ọlọ́run á máa fún wọn ṣe torí àwa máa enjoy program wọn. Etí tó ń gbọ́ mi nílé, mo dúpẹ́ lọ́wọ́ yín, mo kí yín. Ọlọ́run á wà pẹ̀lú gbogbo ẹ̀yin subscribers wa. Ẹ̀yin tẹ́ bá dẹ̀ tí subscribe, ẹ subscribe. God bless you all. Share, like and comment from Mashola Gist TV.